bíkú bá ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan èmi àti ẹ̀kọ́ bárùn bá ń ṣe wọ́n ní rèwerèwe èmi àti ẹ̀kọ́ ẹni bá roku ro mi o a kù lórí asán gbogbo ẹni bá roku ro mi o a kù lórí asán ẹ ti gbọ́n pẹ̀ èmi ni ọmọ tó ń sọ Aṣíwájú Délé Táíwò ṣe ti gbọ́ February 23rd ẹ̀yin ti Houston ẹ tẹ́tí lélẹ̀ ẹ má fi para because torí pé kíni ẹ̀yin tèmi látàyè Laparius látàyè Skindles àtẹ̀yin tẹ̀sẹ̀sẹ̀ ń dà mọ́ sìn mo fẹ́ wá fi gbúyé yín wípé Aṣíwájú sì wà bẹ́ẹ̀ o mo sì dùn kánpé mo sì dùn wá pa mo dẹ̀ sì ń ṣe kíni mo sì ń bọ́ mo dẹ̀ ń jábọ́ February 23rd ó máa le gan Valentine náà ló ṣe ń lọ. So I just want you to know that all the ladies that could come in before 12 midnight is going to be free that day. Abikem ló ń gbé mi bọ̀ àwọn tún gba oríṣiríṣi dẹ̀ máa happen. You know one thing, I got a very good prize for you people. Anybody that can sing this song, wow, Bobo, Jeka Shera Faye is going to win a lot of prizes from me. Let's meet there, February 23rd. Where is this going to happen? Cafe Vivi on Bisonet, 23rd of February, happening day.